fòyà kọ́ ẹ̀yin ò gbàgbé orísun yín ìdí rèé tí ilẹ̀ Ọ̀ṣun ò fi máa gbè yín níbikíbi tẹ́ ẹ bá fẹsẹ̀ yín tẹ̀ lórílẹ̀ ayé ìpínlẹ̀ Ọ̀ṣun á gbè wá o. Àṣẹ. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún ilé ìbí wa. Àgbéga, àgbéga, àgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká dọ̀la. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ojúmọ́ tí ń mọ́ wálé ayé o. Ifẹ̀ òòṣà. Ìpè tí bẹ nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀. Ifẹ̀ Ọọ̀ni. Olórí ayé o. Ìlú ọ̀kánlénírínwó irúnmọlẹ̀ ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́. Níbi ojúmọ́ tí ń mọ́ wá. Níbi ojúmọ́ tí ń mọ́ wálé ayé o. Orísun gbogbo àwa Yorùbá pátápátápátá. Wọ́n ní a má dúró ká tó kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni bàbá mi. Àìbẹ̀rẹ̀ ká tó kí wọ́n nífẹ̀ẹ́ òòyẹ. Tóǹgà tó ń bẹ̀rẹ̀, tóǹgà tó ń bẹ̀rẹ̀, tóǹgà tó ń bẹ̀rẹ̀ là ń kí wọ́n nífẹ̀ẹ́ Òtólú. Ọmọ onílù kan bàbá tí ń bá. Ọmọ onílù kan bàbá tí ń bá. Ìlù kan tán fàwọ̀ ẹkùn ṣe nílé yín. Mẹ́bà kété pé tí erin náà fi sọ̀sán rẹ̀. Onípẹ̀lú ò gbọ́dọ̀ jó. Abàbàjà kò gbọ́ yẹsẹ̀. Kìkìdá onísọ̀bọ̀ ọ̀rọ̀. Ògèdèǹgédé onísọ̀bọ̀ ọ̀rọ̀ ní òjò òlù náà lóde àwọn bàbá tó bí yín. Mo lè máa gbóhùn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ní múlí olúfẹ́ wù mí lẹ́yìn. Káfárí apá kan kádàpá kan sí. Yéèpà òòṣà. Aṣọ funfun nẹ́nẹ́. Iyán funfun nẹ́nẹ́. Ìkúnlẹ̀ rùgùdù. Òjì ọwọ́ ṣẹ́gi-ṣẹ́gi. Òjì ẹsẹ̀. Obì ikọ́ obì ifi. Ìwuyì nífẹ̀ẹ́ bàbá mi. Àkókò ẹnu. Orí tí kì í jẹ̀kú. Orí tí kì í jẹja. Orí tí kì í jókòó kó àbò omi ọbẹ̀ lóòrẹ̀. Kí ni àwọn wuyì nífẹ̀ẹ́ bàbá mi? Àbùtẹ́ ní ọmọ ojú ìradé sá. Ọbẹ̀ ní ìtògúnwùsì ọ̀jájá. Bàbá mi mo rí bà lọ́wọ́ orí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Ilé Mr. Adésọjí Mákọ̀sí ni mo rè òun nílé olúfẹ́ àbúrí ọmọ adádé owó rẹ̀ mọ́. Ó yá lè wọ́ lọ́dọ̀ owó bá. Mo lòdì lè wọ́ lọ́dọ̀ ọba tẹ́nígbọ̀ lọ́mọ atẹ́nígbọ̀ rẹ̀. Ìwọ bí lọ dídẹ̀rẹ̀ pé títí tẹnu rẹ̀ fi kákó roboto. Ó dídẹ̀rí òjá mọ́ bí ìwògbé gbà lọ nílé yín. Ọmọ ojú ọ̀rọ̀ tí ò jẹ́sẹ̀ yọ tó mi. Ìrù ọ̀kẹ́rì òjò mi ọba òtòrò. Wọ́n lọ́mi ọba ìbá tòrò níní. Kí làbá rí mú bọ̀bà àmúbọ̀ ọ̀sùn mú bàjagun tẹ́rí ojú ogun. Èmi làbá rí mú bọ̀sà méjèèjì èwo. Eléyìí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kún òpópó lé. Wọ́n èjì yán wọ́n èjì ẹ̀kọ́ bójúmọ́ bá tí ìmọ̀ ogun ni wọ́n tọrọ lọ́wọ́ ọba. Àgbẹ̀ ni wọ́n ọmọ lò láti sá kẹ́kẹ́. Àgbẹ̀ ni wọ́n ọmọ lò láti kó àbàjá. Ìjì ní àgbẹ̀ ni wọ́n ọmọ lò láti wakọ̀ èdìdì sẹ́nu abẹ́ jẹ́jẹ́jẹ́ ọmọ lò láti bùfẹ́ tì mọ́. Ilé chief ní ìyá Adisa. Ilé ẹnjìníà Dàpọ̀ Àṣàfá. Ilé Dr. Eniola Ọláwọ̀yìn. Ilé Alájà Abíọ́dún Kátà yẹyanjú ẹ̀. Ilé Mr. Kíjídé Akínbámi. Ilé Mr. Adékúnlé Akànjí. Níwó olódò ọba títẹ́ nígbà ọ̀làbínú. Èwéré lélẹ̀, ọmọ Ìgbàjọ ìlòrò, èwéré lélẹ̀. Ẹ̀jẹ̀ ń délé gbọ́dọ̀ lóró
jàjàjà kókó yín nígbàjọ lóró orí ọmọ alágogo mẹ́mu náà kì í yín nílé yín ìran ìgbàjọ yìí jẹ́ ẹ̀kọ́ yẹn gan bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mú kọ́ bàbá bí yóò bá mọ bí ó ti kú rọ́ ẹ dákun ẹ bá ń fọmọ ìgbàjọ lóró jẹ́ ọmọ ẹrú ò gbọ́dọ̀ sùn ìwọ̀fà ò gbọ́dọ̀ nù nínú ilé yín nílé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ni ilé Mr. Gbẹ̀ngà Ọlájídé ilé Mr. Emmanuel Òkè ilé Mr. Túndé Onífádé ilé Mr. Káyọ̀dé Onífádé ẹgbẹ́sẹ̀lẹ̀ rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi wo ọmọ rẹ̀ kí dókítà ó tó dé ó dílé Òṣogbo rò kí ọmọ àsálà ọmọ ẹlẹ́yẹlé àrò ọmọládé sọ̀lú ọmọ ẹ̀yà tí sí èkúpọ̀ ẹ̀mú òṣèkéjì ẹ̀mú dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wọn láró bẹ́ẹ̀ lọ́sọ̀gbò fi ń wù ni Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀gbò nílé bàbá yìí fi ń wù ni àtàwùjá ń bẹ lọ́rọ̀ òkì lọ́sọ̀gbò fi ń wù ni tarúgbó ti mọ̀ jẹ́sí lájọ̀sùn lè mọ̀ lọ́sọ̀gbò Òṣogbo rò kí ọmọ àsálà ọmọ àrè òpẹ́ta mo láre pẹ́ta wọ́n gbanú lé yín bí àrẹ tèmi bá pẹ́ta àrẹ mi bá pẹ́ta kẹ́ ẹ mọ̀ ṣe gbà lọ́wọ́ mi àkàrà náà ń jẹ́ níjẹ̀ṣà èsúrú bàbá ni wọ́n jẹ̀sùn lọ́rọ̀ òkì bí mo bá wa kí yín sílé ẹ̀yin lọ́mọ alákùúkọ̀ gàgàrà sí kọ́tọ̀ ọ̀sán tóoru nílé àsálà onílẹ̀ òbí ọmọ àtùpà mẹ́rìndínlógún tí ń bẹ lọ́sọ̀gbò ròkì wọ́n ní mẹ́rin àtàn fọ́ba mẹ́rin àtàn fújòyè mẹ́rin àtàn fọ́sùn mẹ́rin àtúntàn fẹ́nìyàn ilé Dr. Augustina Òjó ilé Aláàjì níyà kan ní ilé Evangelist Olúṣẹ̀san Abíọ́dún ilé Mrs. Victoria Ayọ̀rìndé ilé Mr. Kọ́lá kan ní ilé Mrs. Monílọ́lá Afọláyàn ó yálẹ̀ nísà oyè mọ́jọ́ Inisa òkú Inisa oyè àwọn lọ́mọ akóbi ọ̀rajọ́ ọmọ àrífàsọ́ọ̀lá ọmọ àforújà ọmọ àrítàyéṣe náà kì í yín lọ́dẹ àwọn bàbá tó bí yín ẹ̀yin lọ́ máa fẹ́ wùrà gbàdàgùdà sínú ọ̀tẹ̀nù lẹ́yìn káwọn tẹ́ ẹ̀ rí òun la fi dálé haúsá òbí gbogbo la ìdáwọn nílẹ̀ Ìjẹ̀ṣà yẹ́rìn pẹ̀lú àkàsù ẹ̀kọ́ ló ń jẹ yín nílé Inisa oyè mọ́jọ́ o torí kékeré ilé Inisa akíníṣe àgbálẹ̀ Inisa ọ̀mọ̀ràn ẹ̀yìn onídé Inisa kó mọ̀mọ́ lọ́gbọ́n nínú ọmọ ẹnu mú ọjà abẹ lọ ilé ẹnjìníà Túndé Oyègòkè ní Inisa oyè ọmọ akọ́bí ọ̀rá àjò òkè láti ìyá o ọmọ arúgbó olú òkú ọmọ amọ̀rìṣà oògùn bàbá tẹ̀yìn lọ́mọ ògbìn ìgùn gbílẹ̀ ọmọ ògbìn lágbìn ìgùn torí lásán lóko ògún mi dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ lókè àjà wọn ní ẹ̀jẹ̀ àfilájì yán káwá fògùn ọmọ ládàgbà torógùn ní ọ̀rẹ́ yín lá nínú ilé yín ọmọ alókè ládà ọmọ alókò níkèrè bàbá tẹ̀yìn ní sàgbọ̀ ọ̀gẹ̀dẹ̀ bí ẹni tí ò lébèé sùn kan nínú ilé iṣu ń bẹ́ẹ̀ nílé iṣu ń bẹ́ẹ̀ lóko ẹ̀yin lọ́mọ ọ̀ràngún àgàdẹ ọmọ ẹni arìnà kò lọ́jà ilé pásítọ̀ Tíó Adéoyè ilé Bishop Felix Owólabí ó yálé àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ rẹ̀lẹ̀ tó sì mú kí irun dókun ọmọ rẹ̀lẹ̀ tó mú kí irun dọ̀ọ̀sà ẹ̀yin lọ́mọ rẹ̀lẹ̀ tó mú kí irun dùn gbọ́ngbọ́n wọ́n láyà ṣetán yàwọ̀lẹ̀ nílera ọba lùfọ́n ṣetán wọlé lẹ́rìn ìrẹ̀lẹ̀ ló ṣetán ló wọlé ní kírun agùnbẹ́ ọmọ nílẹ̀ òbí ọmọ onígbò àtàrẹ náà kì í yín nílé yín ọmọ òfodòfodò ṣẹ́túndé ẹ̀yin lọ́mọ òfodòfodò ọmọ òfò yàrá fọkànga lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ìkírun agùnbẹ́ ni yín mọ nílẹ̀ òbí ilé Dr. Túndé Adéyẹmí ilé Mr. Josiah Atẹ́rẹ́ ilé Mr. Moses Ọlátẹ́rù ilé Mr. Adésọyé Lawal ilé Mr. Sunday Oyèdìran ilé Dr. Mudashiru Ọláẹgbẹ́ ó yálé Ọ̀tán Ayégbaju Ọ̀tán Ayégbaju ọmọ epo gudu gbàdá ọmọ olóyè kan àjẹlé lẹ́yìn bàbá yín níjọba lórí ọba
dúdú tán ẹ̀tún lé pupa àrẹ̀sà dúdú lẹ́gbẹ́ pupa làbúrò lẹ́yìn dúdú mo kọ́ fọ́ ọmọ fún ìjọ ọ̀nù bí dúdú ọ̀nà ọmọ tí mo bí mo yá àtọmọ lọ dúdú mẹ́ẹ̀fì fún pupa. ilé Mr. Rauf Ìjàdùn ọlá lọ́tà Ayegbaju ó yá lè rí alálùbọ́sà ọmọ arólú owó náà kì í lòdì àwọn bàbá tó bí yín tá a sọ péré olómi àní bàbá ta ló sọ péré olódò nílé yín ẹ bá ń wí fún un pé afẹ́fẹ́ lẹ́lẹ́ lomi ìgbẹ́kùn onígbẹ́kùn tẹ́ẹ̀rí lomi ayaba akẹ́pà lomi ìsúyọ̀kọ̀ lomi àmú wọ́n èrì nílé àwọn bàbá tó bí yín lọ́mọ eré sísá ní sẹ́yìn bí mo bá délé yín wọ́n mọ̀ rómi bùbù wọ́n sì mọ̀ rómi òkè bù sánsẹ̀ omi àgbàrá lẹ́lẹ́gbọ̀n wẹ̀ nínú ilé yín o bẹ́lẹ́gbọ̀ bá wo omi àsáàsá sì mọ̀ sáwọn lójúkun ọmọ onígbò mọ̀mọ́ di ọmọ onígbò mọ̀wọ́ ilé Dr. Reverend Stephen Olújìmí ilé Mrs. Dúpẹ́ Adisa Jíbówó ilé Dr. Gabriel Abiola ilé Mr. Samson Adédayọ̀ Adégbìlé ẹjẹ́ relé rẹ̀ sí òbí ọmọ àrògbòdò jíjú egúngún òbí máa fi lọ́kọ̀ òbí máa yà lọ́nà lówó délé èèyàn mélòó ló mẹ́kùn tó tẹ́kùn ṣe ọ̀ràngún mẹ́kùn ó tẹ́kùn ṣe èjìgbò mẹ́kùn ó tẹ́kùn ṣe èkìtì mẹ́kùn ó tẹ́kùn ṣe ọlọ́yẹ̀mọ̀yàn àjíbòkè ọlọ́yẹ̀ àlòògbò mẹ́kùn ó tẹ́kùn ṣe ìrẹsì òbí nìkan ló mẹ́kùn bọ̀ wá sínú ilé ọmọ ẹkùn tí fi torítorí ọmọ ẹkùn tí fi tìrì ìran bàbá ta ló tó gbéná wojú ẹkùn tí ó sì farare lọ wọ́n ní ọ̀ságàn nílì òbí ọmọ wẹrẹ níbẹ̀ lóde àwọn bàbá tó bí yín bọ́mọ olúgbọ́n bá pàdé ẹkùn lọ́nà wa mọ́ fẹ́rẹ́gẹ́ bọ́mọ rẹ̀ sábà pàdé ẹkùn lọ́nà wa mọ́ sáré kíjokíjo ọmọ rẹ̀ sí òbí nìkan ló tó pàdé ẹkùn lọ́nà tòrá tẹ́lẹ̀ wọ́n bàbá yín fi ń pẹ̀kùn nílé rẹ̀ sí òbí ọmọ arógbòdò jíjú egúngún ilé ẹ̀jìnì Olúṣọlá Adéníjì ni mò ń rè wọ́n ìgbà yẹ tí ìyá o ìgbà yẹ mo sì ọmọ wọn nídìí ogun lẹ́yìn ìgbà yẹ ìlú ọlọ́lá ìlú bọ̀rọ̀ kìíní ọmọ aróko fọmọ mú jẹ níbi ẹnu ti ń kọ wá ọmọ orófẹ tí ò gbọdọ̀ fọhùn òdì ọmọ oróúnjẹ yẹn fọba nígbà yẹ lẹ́yìn lóde àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ àríbàmùbámú filé ogun pìrí ilé Dr. Olúṣẹ́gun Afọlábí ni mò ń kí wọn Okuku tí ìyá o ẹ jáde lè sẹ́sùn ìsẹ̀sùn bá làǹbádére ìsẹ̀sùn bá làǹbá dòtò koro lóde àwọn bàbá tó bí yín ìsẹ̀sùn bá làǹbá ti gódógbó ẹrú síwájú kìsí sẹ́bọ̀kọ́dọ̀ mọ́gbẹ́ ìkàrà sẹ́bọ̀kọ́dọ̀ mọ́fà àti sí àtìkàrà láàmújọ ọ̀run lábọ́dún bá sí dé ọmọ ẹlẹ́yẹ léèrè lóde àwọn bàbá tó bí yín ọmọ oríṣi méje máa ṣe èjè lóde àwọn bàbá tẹ́ ẹ̀yìn gangan ni ìyá àṣẹ ẹ̀sùn ló bímọ mẹ́ta táwọn mẹ́tẹ̀ẹ̀ta sí ìjọba olókùkù ọba ni ẹlẹ́sì ọba ni oníjà bí ọba ni lóde àwọn bàbá tẹ̀yìn ẹ̀yìn lọ́mọ alárọ̀ ọmọ ajérò pupa yẹmi lábí ọyẹ ọmọ ọlọ́yẹ̀mọ̀ yín lọ́kì yín lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ilé Mr. Babájídé Àbátàn ilé Pastor Amos ọlọ́jẹ̀ ẹ̀dẹ́ Ọ̀yán tí ìyá o ìyẹ̀rú Ọ̀yán mo fi ràn mo jàre nílé yín mo jàre ọ̀rọ̀ nílé ọba mo jàre ọ̀rọ̀ wọn tí lóye ọmọ èrò jẹ́wọ́ síta mo ta àtàn lẹ́yìn bí wọ́n ò wíwá ní sísan lọ́sàn ìyẹ̀rú lòdì ògbógi lẹ́yìn ògbógi lóṣù náà kankan ògbónìyàn ọmọ àpìtàn ọ̀rọ̀ lóye wọ́n lu kọ́ sórí mi òjò wọ́n lu àgẹ̀rẹ̀ wọn ò pẹ́sẹ̀ ẹ̀dá àfìgbà wọ́n lu yẹ́yẹ̀ rùbá ni mo bá fò síjó nínú ilé yìí ọmọ ẹgbẹ̀rún àgbẹ̀ ọmọ ẹgbẹ̀rún àlùkò ilé Dr. Caleb orí adé ilé Mr. Rufus Adẹ́rìn Kọ́lá lọ yànjẹ́ ó yá ń lé ẹdẹ mọ́ kó àrọ́gùn yá kó àgbò ọmọ ají sọ́lẹ̀ méjì ọmọ ají fọjọ́ gbogbo dára bí egbin torí bàbá ẹ̀yìn òjì lálẹ́ sọ ní ìkan mọ́ tìmí àgbálẹ̀ ọlọ́fà àti ní iná ilé ọmọ tìmí àgbálẹ̀ ọlọ́fà àti rẹ̀rùn tìmí àgbálẹ̀ nìyí ọmọ ọlọ́fà kan àtàdákùnrán gbọ̀dán ọmọ akọ́sílẹ̀
Bọ̀dìjà. Ọmọ Olúgbọ́n níyàn máa gẹ̀ẹ́sì sáwọ́ lóde àwọn bàbá tó bí yín. Gbọ̀ngàn Olúfi ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́. Ọmọ àfijú ẹyẹ sí ń jẹ láwùjọ òrófó. Ẹ̀yin lọ́mọ àfijú àdàbà sí ń jẹ ní gbàngà oko. Ọmọ arógbó sọ́ọ́lá náà kì yín lóde àwọn bàbá tó bí yín. Ẹ torí ọgbọ́n ẹ bólúgbọ́n lọ. Àlẹ́ ẹ torí ọgbọ́n ẹ bá rẹ̀ sàrò òde nílé wọn. Níbi táwọn ti ń fọ ọgbọ́n sáàdé. Ọmọ Olúpẹ́jọ́ bí ọmọ kúlódò ara àgbórí tó sì gbórí ilé wa. Tálàsà tálẹ̀ fọ̀rọ̀ tánìjókòó òdì tálà fẹ́fẹ́lẹ́ lómi ayaba lóde àwọn bàbá tó bí yín. Gbọ̀ngàn Olúfi ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Ilé Mr. Olúadé kan mi ní Gbọ̀ngàn Olúfi ọmọ àrọ̀ Bọ̀dìjà. Ọdẹ òmù tí ìyá o. Ọdẹ òmù ọmọ àlè bá ọ̀tá nínú ilé yín. Ọmọ àdúró gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ níwájú ogun. Ọmọ ajakajigi ọmọ adigi ìjaga. Bàbá tẹ̀yìn ní jíbọ̀rọ̀ nínú ilé. Àwọn ajífọ́ lárẹ́ra. Ọmọ agbọ́mọ̀mọ́ gbọ́tẹ̀gẹ́. Ọmọ àdúró gbẹ̀ngbẹ̀ níbi òdodo. Ọmọ araba ìlú tí ń gbẹ bẹ́ẹ̀ lẹ́rù. Ìlú omílá tí ń tẹ̀rí igi lẹ́lẹ́ 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 lẹ́lẹ́. Ọmọ asúnraamú gbogbo ara kìkì ògùn. Ìran bàbá tẹ̀yìn ní mẹ́rin ìṣó. Ilé Mrs. Fọláṣadé Fámákì wá ní mò ń kí wọ́n. Ẹ jẹ́rìí ní agbẹ́rí ọ̀gá ọmọ ayé lò. Ìrágbẹ́rí ọ̀gá ọmọ ayé lò. Ọmọ àsìwọ́ tán mojúlé kókó pé sọ́dẹ̀ mi wọ́n yá lábọ̀. Dèjìdá tó sì lú mọ̀ kí wọ́n ọmọ akúnlẹ̀ bóògùn sọ̀rọ̀. Ọ̀sán pọ́n gàrígàrí. Ògùrọ̀ ní kẹ́ni mọ́rìndé bàbá òun. Ọmọ òrùn ra kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Àbí làárá ní kẹ́ni mọ́ ròde àágbẹ̀rí. Mo ní kí ní bẹ́ẹ̀ lóde àwọn bàbá tẹ̀yìn kìkì wọ́ kìkì jìkì ni. A pé ẹ má fi wọ́ kàn mí o. Ẹ má fi wọ́ kàn mí. Ẹ má fi jìkìrì kàn mí. Bàbá yìí tó dá láà ló kàn mọ́. Ẹ̀yin lọ́mọ ewé jẹ́ kó ogun òun jẹ́. Ogun tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan lóde àwọn bàbá tó bí ìyẹn àgbẹ̀rí ọ̀gá ọmọ ayòrò. Ọmọ àgbẹ̀ bí ilé ọmọ àgbẹ̀ bí òde lóde àwọn bàbá tó bí yín. Ọmọ sogúnsogún lórogún èwe ọmọ sóògùn. Lóde àwọn bàbá tó bí yín sóògùn gbé èèyàn lókìtì ẹ̀fọ̀n. Ìrágbérí ọ̀gá ọmọ sòókò. Ilé fa ayọ̀ adé adéyẹmí ni mò ń kí wọ́n. Ó yálẹ̀ lọ́rùn ọ̀gbọ́n ọmọ ògbóyè kọ́lá. Ọmọ akógun akóòtò ìlàládé wà bàbá tẹ̀yìn okòwò ra adé rí. Àní ìlàládé wà ọmọ abà àti ẹ̀yọ́. Ibi apẹ̀rin sí làápè lọ́kùnrin pẹ̀rin. Ibi apagbò sí làápè lókè èjìgbò. Ibi apẹ̀lẹ̀dẹ̀ sí làápè lókè ẹ̀dẹ̀. Ibi apẹ̀yìn sí làápè lẹ́yìn ìdẹ. Ibi atẹ̀tẹ̀ ẹ̀dọ́ sí làápè ní tẹ̀ẹ̀dọ́ lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Tẹ̀wẹ́tẹ̀wẹ́ mo lọ́ọ̀rẹ̀ yàn kọyọ ògolo tó mo sì lọ́ọ̀rẹ̀ yàn kàrà. Lóde àwọn bàbá tó bí yín ọ̀rọ̀gún sí pẹ́ lóye ó dáa jẹ́. Àgbólú ajé pẹ́ lórí ọba ó dáa àsìwọ́. Ọ̀rọ̀gún ọmọ sẹ́kùn alára nìyí bàbá ń sọ lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ àgbàrá ṣe mẹ́ta wọlé láńjọ́ ọjọ́ sí. Ọ̀kan ní aṣọ ọ̀gùn pẹ̀rin kejì aṣọ òkèjìgbò. Ẹlẹ́kẹta ló lọ yálé àdégbọ̀nrín ní máa gbọ́n. Ilé Dr. James Ogundele. Ilé Mr. Taiwo Ládèjì. Ilé Mr. Kehinde Ládèjì. Ilé Mr. Taiwo Ogundele. Ilé Mr. Adéwálé Adéwuyì nílọ̀ràn wọn ọmọ ògbóyè kọ́lá. Ọba létí ìyá o. Ẹ jẹ́ dédé ọlọ́ba bẹ́ẹ̀ dún ọmọ yín kíkí bọ̀ ọmọ lẹ́nu. Ọba ń jọ́ ọmọ ọ̀sẹ̀ lókè náà kì í yín lóde àwọn bàbá tó bí yín. Pẹ̀kúpẹ̀kú ọba ni mo bá wù mí. Gègélélé bàbá yín ti tó lé bàbá yín sú mi yín lọ. Nílé ọlọ́ba bẹ́ẹ̀ dún èjì ọba ọmọ lálẹ́. Ọmọ arígbàgbà orin náà kì í yín lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ilé ẹ̀ńbájẹ́lì sọjí bá ń kọ́lé lèmi kí wọ́n. Ó yálé àpò mùsùlùmí ọkọ̀ ló báńtà. Àpò òun ti yá o. Ọmọ abílédé èṣù. Ọmọ onílé adé. Ọmọ alátẹ̀lẹ̀ kẹ̀nà kì í yín lóde àwọn bàbá tó bí yín. Ọmọ alátẹ̀ àjífọwọ́ra. Ọmọ onígbò mọ́lẹ̀ àfẹ́lẹ́jà. Lóde àwọn bàbá tó bí yín. Ọmọ onígbò burú. Àjèjì ò gbọ́dọ̀ wọbẹ̀. Àjòjì tó bá wọ gbòòrò ńkọ́ yóò sì dẹnu ẹbọra. Lóde àwọn bàbá tó bí yín. Àjòjì tó bá wọlé yín lákòmù ẹbọ ni bàbá yín fi ń ṣe. Ọmọ adúró gbọ̀ngbọ̀n níwájú ogun. Ọmọ kò gbọ́ tèkélé mi ń jẹ́. Nílé àpò mùsùlùmí ọkọ̀ ló báńtà. Ilé Mr. Najimu la wà. Ilé Mrs. Grace Fúnmilá
fún tóyè ni mò ń kí wọn. ẹjọ́ rẹ̀ lè jìgbó mẹ́kùn èjìgbó mẹ́kùn ọmọ kan kúlẹ̀ o. ọmọ àtọ́ndẹ̀ ẹ̀dú ẹ̀ mọ̀ gbọ́ dídùn ẹnu mi. ọmọ ewu wìnrin ọmọ akànkú òdi ọmọ akànkú lọ́dẹ̀ èjìgbó. wọ́n léwu ló bí yín lóòótọ́ gbọ́dọ̀ mẹ́mú ọ̀pẹ. ọ̀sà ògìyàn ló bí yín lówó yín dàgbà ẹ̀ sì gbọ́dọ̀ mú òwúrọ̀. ìgbà tẹ́ ẹ mẹ́mú ọ̀pẹ tí bàbá yín ò sì mú òwúrọ̀. kí ni ìgbàgbọ́ ni ẹ̀mọ́ rìn nílẹ̀ sí mọ́ lóde àwọn bàbá tó bí yín. ẹ̀yin lọ́mọ adájọ́ jiyàn. ọmọ adájọ́ náà rẹ̀ ilé ọmọ lò sàbọ̀nù àti ìdíje ẹ̀gbin lóde àwọn bàbá tó bí yín. ewúdélé ewúdàkì sàgbàdélé wùwù ìrìn ọmọ adìlẹ̀ gbẹ̀wúrà. ilé dr olúrẹ̀mí ìlúpẹ́jú. ilé mr olúṣèyí ìlúpẹ́jú. ilé mr adémọlá olúkà. ilé mrs ọwálóye traore. ilé alájà abidasi washington ni mò ń kí wọn. kárí ọ̀ràn o mo bàjẹ́ sàṣọ́rò mo kórè kárí ọ̀ràn. kárí ọ̀ràn o mo bàjẹ́ sàṣọ́rò. ọwọ́ àjàká ògiri ìgbẹ̀lú ọwọ́ àjàká ògiri àlùlà. tẹ́ni gbọ́ lámọ́ gbọ́ o. ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ wo bí. tẹ́ni gbọ́ la ọmọ agbọ́dọ̀ kọ̀rọ̀ nílé mòye ìjẹ̀ṣà tẹ́ gbọ́ sí kalẹ̀ mọ́ bẹ̀rẹ̀ ọ̀wẹ̀. ọmọ olókun àdó ọmọ olódò idẹ. ìjẹ̀ṣà ọmọ bẹ́ẹ̀ bá jáwé kẹgbà á ní. wọ́n ní bẹ́ẹ̀ já méjì ẹgbà méjì bẹ́ẹ̀ já mẹ́ta ẹgbà mẹ́ta bẹ́ẹ̀ já mẹ́rin ẹgbà á mẹ́rin bẹ́ẹ̀ já márùn ẹgbà á márùn lé ní. bẹ́ẹ̀ já mẹ́fà ẹgbà á mẹ́fà bẹ́ẹ̀ já méjì ẹgbà jẹ bẹ́ẹ̀ já mẹ́jọ ẹgbà jọ bẹ́ẹ̀ já mẹ́sàn ẹgbà sán. ìjẹ̀ṣà tó já mẹ́wàá ló mẹ́rù ọwá pé. bẹ́ẹ̀ni bá rẹ̀ ní àwọn bàbá tẹ̀ yí gbogbo ẹ̀ ló yé mi yín dáadáa. ilé mr níyì adébáyọ̀ ni mò ń kí wọn. ilé ògbó tí ìyá o. ilé ògbó ìjà ìyẹ̀gàn ọmọ bá sọ̀rọ̀ ará ẹ̀bí tì nílé yín. ọmọ àṣìpá nílé ọmọ awúnúwúnú. ọmọ awúnúwúnú bàbá òun. ọmọ arẹ́pọ̀ padà gbogbo ẹranko tó bá wọlé yín wá sí mọ́ ẹlẹ́ran lọ́ba lọ́ba. ọmọ ọkàn mi ẹran pọ̀ lábàtà nílé yín. ọkàn mi ẹran pọ̀ nísùn. ọmọ adọ́kọ̀ níra àwọn ènìyàn rìn ọmọ kan sí i. ilé dr tẹ́jú ògúnrìndé. ilé mr samuel ayọ̀tọ́lá ni mò ń kí wọn. ẹ̀rìn ọ̀ṣun tí ìyá o. ẹ̀rìn mo jẹ́ ọmọ sájà ní pópó lówé o. ọmọ wágùn 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 wágùn. wọ́n ní ẹ̀mọ́ mẹ́rin ìwojú ogun èèyàn tí ó wẹ̀rin ìrojú ogun wọ́n ní ẹ̀wá kò ó dẹ. ẹ̀wọ́ fà bàbà ẹ̀wá gbọ̀n àti òro àti sọ̀rọ̀ tó fi ń kú mọ́ lójú oorun. ẹni ẹ̀rìn mo jẹ́ bá fọ́ bàbí o bá lóyún. wọ́n lọ mọ́ tán lára olúwa rẹ̀ láti wá fọ́ bà mí ọmọ ti kù lára mi ẹ̀rìn mo jẹ́ ọmọ sáájà. ẹ̀rìn ọ̀ṣun ni mò ń kí wọn. ilé mr george ọládìyàn lẹ́ẹ̀rìn ọ̀ṣun jẹ́. ẹ jẹ́ kí wọ́n nílé Ekosin o. Ekosin lọ́dọ̀ ọ̀sìn nílé yín. Ekosin awẹ́ ọmọ ọba mẹ́ta ìyá àwọn mẹ́tàlá àwọn tí gbogbo wọn sì ìjọba. ọ̀kan jọ lórí àgbọn ọ̀kan jaláyé mo retí ìlú Ọ̀ṣun ọ̀kan yòókù ló jẹ́ Ekosin aládàálẹ̀ yín. ọmọ Ọ̀ṣun àìwẹ̀ ọmọ ajẹ́ ẹbí yọ. ọmọ ajẹ́ ẹbí kékun mo fà pẹ́rí ọlájílẹ̀ lọ́sùn nínú ilé yín. ọmọ gbòògbé ti gbà gbígbátá nínú ilé àwọn bàbá tó bí yín. ọmọ bẹ́ẹ̀ bá rí gún gbọ́dọ̀ ṣẹbọ lọ́lọ́fin. bẹ́ẹ̀ rákàrà gbọ́dọ̀ sọ̀rọ̀. ilé pásítọ̀ dr ezekiah ìlúfòye ni mò ń kí wọn. ẹ jẹ́ kí wọ́n nílé ọ̀làmẹ́ fún ọmọ àlọ́rà. ọ̀làmẹ́ fún ni mò ń rè wọn. ọmọ ọlọ́lá sọ̀wọ́. wọ́n ní sísọ àrò ògùdọ̀ rẹ sọ kí kòjò gbọ́dọ̀ wọlé nílé yín. ẹ̀yin làwọn àwíkájí yẹn. mo sunkún wẹ́rẹ́ mo mú pèjì mo fèrè wọ̀wọ̀ mẹ́kọ̀jọ́ lọ́la. òjò bá mi lọ́nà kí n kò sẹ́rí lóde àwọn bàbá tó bí yín. ẹ̀yin lọ́mọ àkùkọ jí pè lọ́nà oko. tí ń pè jí wá wálé o. ìyá ọ̀là ṣe bẹ́yìn là ń kì í wọn o. bàbá ọ̀là ṣe bẹ́yìn là ń kì í wọn lóde àwọn bàbá tó bí yín. abilọ́là náà pè yín lóde àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. ilé digi Felix ọ̀dẹ́niran lọ́la mẹ́fún jẹ́. gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun tẹ̀ wá ń bẹ lókè òkun. orí ajé kéré ọjà wá sínú ilé. wọn à ní fòkú yín ránṣẹ́ láṣẹ lè dùn mọ́rẹ̀ ọba. gbogbo bí ẹ bá tẹ̀ Olódùmarè ó mọ̀ gbà bẹ́ẹ̀ fún yín. ẹ má wá gbàgbé o. ẹ má gbàgbé pàgbàjọ ọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí nílé ayé ń bí.
ṣùṣù ọwọ́ tọrọ ọmọ ìyá kan náà lẹ́jọ́ jẹ́. ẹ̀yin bàbá mi àtẹ̀yìn yẹ́yẹ́ mi ẹ̀dẹ́pọ̀ ẹ̀jẹ̀ mọ́ fèsì lọ. wọ́n ní kíkí olóògbùrò yàtọ̀ sí tẹ̀yẹkẹ́yẹ nínú igbó. bí kòwé bá sì ń ké ẹyẹkẹ́yẹ kan kò lè ké máa ṣe lẹ́dùnmọ́rẹ́ ọba ni. àjọkẹ́ akéwì lèmi ń jẹ́ o. èmi bíbí lákẹ́ àjọ kí ọmọ kékeré ọ̀hún tó ní bàtẹ́ ọ̀rọ̀. àrò tàbí ní ọmọ agbálẹ̀ lẹ́kùjẹ́ sí ní ọmọ gèdè yẹni ọmọ màmú ọmọ méjì ọmọ méjì